bàbá tó ń bá ọmọ rẹ̀ mẹ́ta sùn wọ gàù ẹ̀wọ̀n gbére ni adájọ́ jù ú sí. Iwájú onídàájọ́ abilékọ Abíọ́lá Ṣọládòyè tílé ẹjọ́ kan tó ń rí sí ọ̀rọ̀ lílo ọmọdé nílòkulò àti fífi ọmọdé ṣòwò ẹrú ni wọ́n wọ́ baálé ilé kan ọ̀gbẹ́ni Adémọ́lá Ọládìméjì lọ. Ẹ̀sùn táwọn aláṣẹ ìjọba Èkó fi kàn án ni pé ó ń ṣe ìṣekúṣe pẹ̀lú àwọn ọmọbìnrin rẹ̀ mẹ́ta kan. Ọjọ́ orí àwọn ọmọ ọ̀hún ní ọmọ ọdún 5, 7 àti 9. Aláròyé gbọ́ pé àwọn kan tí ọ̀rọ̀ ìṣekúṣe tí bàbá àwọn ọmọ ọ̀hún ń ṣe pẹ̀lú àwọn ọmọ náà tó ká lára ni wọ́n lọ fẹjọ́ ọ̀gbẹ́ni náà sùn àwọn agbófinró kó tó di pé wọ́n wá mú tí àwọn aláṣẹ ìjọba Èkó sì ń bá a ṣẹjọ́ lórí ẹ̀sùn ìwà pálapàla tí wọ́n fi kàn án yìí. Ọjọ́ Ajé Monday ọjọ́ 22 oṣù kínní ọdún 2024 yìí ní ìgbẹ́jọ́ rẹ̀ wáyé nílé ẹjọ́ ọ̀hún tó wà ní Ìkẹjà ìpínlẹ̀ Èkó. Agbèfọ́ba abilékọ Olúfúnkẹ́ Adégòkè tó fojú olùjẹ́jọ́ balẹ̀ ẹjọ́ pé àwọn ẹlẹ́rìí 5 síta tí gbogbo wọn pátá sì sọ̀rọ̀ tako olùjẹ́jọ́ ọ̀hún níwájú adájọ́ ilé ẹjọ́ náà. Lójú ẹsẹ̀ ni olùjẹ́jọ́ ti tako gbogbo wọn pátá tó sì ní kò sóhun tó jọ bẹ́ẹ̀ rárá. Nígbà tó máa gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ abilékọ Ṣọládòyè ní gbogbo ẹ̀rí tó wà níwájú òun pátá fi hàn gbangba pé lóòótọ́ ni olùjẹ́jọ́ jẹ̀bi àwọn ẹ̀sùn ìwà ìṣekúṣe gbogbo tí wọ́n fi kàn án tí ìjìyà sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀. Pàápàá jùlọ níwọ̀n ìgbà tí àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sọ̀rọ̀ tó sì hàn gbangba pé wọn kò parọ́ mọ́ bàbá wọn rárá nítorí pé gẹ́rẹ́gẹ́ lọ̀rọ̀ tí wọ́n ń sọ ń lọ lẹ́nu lásìkò tí òun ń gbọ́ ọ̀rọ̀ wọn. Adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ní kò sí àwíjàre kankan tí olùjẹ́jọ́ yìí lè sọ nílé ẹjọ́ míì. Ó ti hàn gbangba pé ó ń wá gbogbo ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ẹni láti wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ọ̀rọ̀ táwọn ọmọ ọ̀hún sọ nílé ẹjọ́ mi yìí fi hàn gbangba pé lóòótọ́ ni bàbá wọn ń bá wọn ṣeré gélé nínú ilé. Mo gbọ́rọ̀ ẹni wọn dáadáa, wọn kò parọ́ mọ́ rárá. Kì í ṣe pé olùjẹ́jọ́ yìí kí nǹkan ọmọkùnrin rẹ̀ bọ́ àwọn ọmọ rẹ̀ lójú ara. Ìka àárín ọwọ́ rẹ̀ ló ń lò nígbà gbogbo. Àwọn dókítà tí wọ́n gbé àwọn ọmọ ọ̀hún lọ bá fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ bàbá wọn ń bá wọn ṣeré burúkú. Adájọ́ wa torí èyí ó ju olùjẹ́jọ́ sẹ́wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n Kirikiri tó wà nílùú Èkó. Bákan náà ló ní káwọn aláṣẹ ìlú Èkó kọ orúkọ ọ̀daràn ọ̀hún sínú ìwé àwọn ọ̀daràn Èkó. Ó mà ṣe o. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.